ṣé ntọ́ bá sojú èèyàn yàtọ̀ sí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni èmi àti ẹnìkan a ní fàǹfà ok ṣètánì dá fàǹfà yẹ láàrin wa ó sì máa ṣẹlẹ̀ ńgbà mí. àwa kóra wa dàgbọ́ ọlọ́pàá akóra wa dàgbọ́ ọlọ́pàá ò lẹ́kọ̀ọ́ ọ̀ ní máa dé báwọn. ó débẹ̀ nígbà wa dé iwájú ọ̀gá kọmíṣánná pólísì Èkó ní Camp Salem làbá débẹ̀ ó rojọ́ tiẹ̀ èmi náà ro tèmi kọmíṣánná wa dákẹ́ lọ Ìgbò ni kírísítẹ́nì ni ó wá dákẹ́ lọ ọwọ́ ni wo AC igbákejì ẹ̀ go and settle it for them abalọwájú òun kankan. àwa lọ́wájú igbákejì rẹ̀ àwa déwájú igbákejì rẹ̀ ó wá wo àwa méjèèjì báyìí ó ní ẹ̀yin àfa ńláńlá lẹ́ ń jà yìí wọ́n wá kó yín wá wájú èmi kírísítẹ́nì kí n bá yín yanjú ọ̀rọ̀ yín à ń pẹ́ nìkan ní captain aláṣẹ ó sì bú ẹkún sẹ́ńpé kò dáa nù tó. Abubakar ló ń jẹ ó sì bú ẹkún mo wá ńgbà wá jáde mo ní. sẹ́ni tẹ̀ ń sọ lọ́wọ́ yìí ọ̀dà bẹ́ẹ̀ ti ń sọ yìí torọ́rọ̀ ara yín lè sọ. ọ̀rọ̀ mi ní ẹ lè torí pé ọ̀rọ̀ òun kàn yín kẹ́ máa kẹ́ àdọ́wọ́. wàláhì bó ti rí nù ni àfẹ́ wàsílám kápítẹ́nì sójà tí mo tẹ̀lé mi ọwọ́ abó ẹkún ń bẹ láyé òkè kú àwa dé ta mo ní kápítẹ́nì èyí sì tó ń sun ó tẹ́kùn. ó lè gbọ́rọ̀ tó sin ọ̀gá ọlọ́pàá sọ ni ó ló ní ẹ̀yin àfa ńláńlá méjì onímọ̀ méjì. ètí wíwù ni pé kò yẹ kó ṣe pààlà àbáyé dá sọ́rọ̀ yín. ẹ wá ń jà wọn wá kó yín wá wájú èmi kírísítẹ́nì báyìí tí mi mọ̀ nípa ẹ̀sìn wọn wá ní kí n bá yín yanjú ọ̀rọ̀. lẹ́ẹ̀fí wá ń wílẹ̀ kan pé àwọn àfa kíjọba wa dá sí kò bá mú kíjọba ó dá sí tó bá ti dàbá nǹkan dá mọ́ nù. ìyáàkà bí máa yóò tẹ̀sẹ̀rù mi nẹ̀. àfa lọ dọwọ́ rẹ o gbogbo tí wọ́n máa pé ìmọ̀ ni ẹ má bínú lọ jìnà sí nǹkan náà. mọ̀ pé mo wí bẹ́ẹ̀ ni àfa ni lọ jìnà sí. ẹ fẹ́ríjì mi sọ bẹ́ẹ̀. ìtí ó fi débi kọ́ mọ̀ pé ẹ fẹ́ríjì mi mọ̀ wulẹ̀ débẹ̀. àmọ́ ká bàbá wa Sẹ́ríkì Màlàmí. ṣé ọ̀tún ní ìtàwọn ẹlẹ́jẹ̀wẹ̀ tẹ̀ ká wọn. àwọn àgbà fáànù. tí èsì ṣe pé Ìlọrin nìkan wọn fi ń jà fà yìí. gbogbo ayé ni àwọn àgbà fáànù. àmọ́ báyìí láyé lónìí nísìn sàmánì tá à ń lò lọ́wọ́ yìí àsìkò tiwa yìí àwọn àlùfáà àgbà ọbẹ̀ látọ̀dọ̀ bàbá wa Sẹ́ríkì Màlàmí. èmi ò gbọ́ kankan. sẹ́yìn gbọ́ báwọn bàbá wa mọ̀kádàmù àgbà bàbá dáńbọ̀rọ̀ nù àwọn àfa àgbà. Allahu Akbar. bàbá wa ìmáàmù àgbà tòní àṣeyìí Muhammad al-Bashir. mo ní mọ́là akọ mọ́ wọn lórí ni àmọ́kùn olè mẹ́ta ń wí Muhammad al-Bashir Dasuki Al-Fulani sífù máa mú gbogbo Ìlọrin àti kàràkàrà ẹ̀ àfa àgbànú gbogbo bó ti wò ó tó ó kírun lẹ́yìn ẹni gbogbo bó ti wù kó jẹ́ ó kírun lẹ́yìn ẹni. kódà àwọn tó ti lọ ti kí lẹ́yìn wọn. àwọn tó ti lọ ti tún kí lẹ́yìn ẹ̀. gbà tó ti kí lẹ́yìn wọn. afa Islam àwọn afa àgbà ti wà nísìnyí. bàbá wa Sheikh Sharafuddin. àwọn afa àgbà ti wà nísìnyí. àjàrà. ẹni ọlọ́run ìbẹnulé ẹ̀ nísìnyí. ẹ ní kọ́ mọ̀ ṣe fòtìfòtì. àwọn ọ̀wáwàkúwà kejì. àwọn ọ̀wáwàkúwà kí bàbá àjàrà. ó sì fúnra wọn lálàáfíà. ó sì fúnra ẹ lálàáfíà ẹ̀wùjọ́ tí wọ́n ti ń lò ó bọ̀. mi ò rí wọn ranjú rí. ẹ ní sùúrù so àwọn kan wọn ranjú. ẹgbẹ́ mi ṣe bàbá tèmi sọ̀rọ̀ lè ní sọ̀rọ̀. pé ok ẹ rí kí wọ́n ranjú. ẹ sì wojọ́ tà tí ẹ sì wojọ́ tà tí ń jọmọ kéwù bàbá Sàràfà Àjàrà do ẹ rí. bàbá tó neat. wọ́n sì neat. ọlọ́mọba pẹ̀lú bàbá náà. àwọn èèyàn nu. afa ìwàsílám àwọn àfa àgbànú bàbá wa Khalifa bàbá wọn wírìdì àwọn àfa àgbànú. bẹ́ẹ̀ni. tá a bá ní àmàkà. bàbá Mùdírù làwọn náà. Mùdírù gbogbo ẹ̀ lọ́lọ́run kó fún. Mùdírù làwọn náà. àfa àgbànú tọ àwọn àbọ̀sọ̀dọ̀ Ubandoma. bẹ́ẹ̀ni. ìmáàmù gbogbo Nàìjíríà. tí bàbá Tinubu kírun lẹ́yìn wọn. gbogbo yóò president tọ́ba dé kírun lẹ́yìn Ubandoma ni nígbà ọlọ́run wà jogún Ubandoma fún wa Ìlọrin ló ti bẹ́ẹ̀ bá tó wá lágídí pé bí Ubandoma bá rùkú òun ò ní rùkú kò sì ní nírun. kò ní nírun bẹ́ẹ̀ bá tó wá ní ọmọ ajó ni náà. èkó sálámà tiẹ̀ ẹ má gbọ́ tọ́ba tiẹ̀ kírun tọ́ba sálámà tiẹ̀ tọ́ba tó sẹ́jú máa lò ó tó sálámà. ò nírun. Ubandoma ìkúsẹ́ o. Ubandoma òkúsẹ́ o.
ọlọ́run ò ní dé torú mọ́ yín lọ́wọ́ o àfa àgbànú ní sàmánì tiwa yìí àfa ìwà islam káwá lọ dé ládé mufti diyar al-amani bẹ́ẹ̀ bá ní mufti diyar al-adabi ẹ wọlé bàbá mufuti ẹ gbọ́sẹ̀ alẹ́ ní gbé ohun tí ọba tẹ̀lé ń tọ́ba gé. àmọ́ fi kẹ́yìn ni ma. àfa ìwà islam ọkọ̀ wáyé lónìí. àwọn tá à ń kà á lẹ̀ yìí wọ́n kéwú wọ́n tẹ̀lé ní. bẹ́ẹ̀ àmì ọba ti kéwú wọn ò ní jẹ mufti. alẹ́ ní kéwú tí ọba tẹ̀lé ń tọ́ba ké. ní jẹ mufti nù. ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ba ké. ò ní jẹ òbándómà. alẹ́ ní kéwú tí ọba tẹ̀lé ń tọ́ba ké. sẹ́díkẹ́ mọ́làmí ò ní jẹ. ó lè débẹ̀. ó lè débẹ̀. afẹ́ wàsílám. ó sì tún ní tí wọ́n máa wò fa. bàbá mufuti bẹ́ẹ̀ bá ní àdàbíyà ni èyí ò ṣìnà bẹ́ẹ̀ bá sì déwájú ẹ̀ yóò ní bó ti rí nu. torí pé ìyá tó bí wọn àdàbíyà ni. bẹ́ẹ̀ tiẹ̀ fi yíwọ̀n lẹ̀fà ẹni ọba wù ọmọ fi àdàbí kún tiẹ̀. àbí kí ni. ẹni ọba wù ọmọ fàdàbí kún tiẹ̀ ìgbẹ́ ń bi tèmi. sẹ́yìn sọ ma pé gbogbo àfa làáfà tiwa. mẹ́sì kọ́ wa nù. àfa tó yanjú là ń wí o. mẹ́sì kọ́ wa nù. kì í ṣe gérégésẹ̀ o. kì í ṣe kọ́ gbàdá kó kun èèyàn o. tẹ́lẹ̀ àwọn eléyìí ohun tó bá ti rí bá wọn kàn ń fa àfa kun tiwọn. àwọn èso àfa. àwọn alùfààfà nù. àwa ń sírò àwọn àfa àgbà bọ̀ ẹ wá wo mufuti àfa àgbà ni nínú ìlú báyìí. láwa nílé àfa àlí mi. ní wékì mu. láwa nílé àfa àlí mi. àlẹ́ àmání. yẹn bá ti ṣe nǹkan mọ́ àwọn téèyàn bá ní ìwọ̀n ọ̀faramọ́ ọlọ́run kò ní faramọ́ tọ̀. bọ́lọ̀ bá sì dọ̀rọ̀ ẹ̀sìn nísìnyí wọ́n pe ẹ pè wọ́n wá. ilé afa àlí. wọ́n ó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí wá. gbogbo ẹ̀yin tá a kà á lẹ́wọ̀n àtẹ̀yìn tá a kà ẹ má bínú. ẹ má bínú torí wọ́n pọ̀. wọ́n pọ̀ o ọlọ́run ọba wa dì yín mú. bẹ́ẹ̀ tiẹ̀ ní tiẹ̀ rí ẹ máa fi ọsẹ lẹ̀ ká tó parí ètò èyí tèmi bá rántí èmi ò tún ká. ẹ yẹ tó yìí. mo ká tó parí ètò. ok ká tó parí ètò. àyè pé màá rò ó ni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfa àgbànú kò wá sí níta wá kàn nú àwùjọ wa yìí akankan o bí ọ̀kan bá ń lọ ọlẹ̀ o tá à ń gbé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò tó sí wórówó tó mọ́ ọ̀kan ó sì tún dé. àwọn àfa ṣé bá ti máa wá lò lọ ní. kẹtù mọ ẹlọbẹ àwọn àfa àgbà tẹ kọ́kọ́ dákọ lákọ̀ọ́kọ́ látọ̀dọ̀ alájí àgbà. bẹ́ẹ̀ni babalágége bẹ́ẹ̀ni baba ọlágbàyí. bẹ́ẹ̀ni nígbà táwọn ti lọ wọn ò lọ àwọn náà làfa àgbàdo ní. àwọn náà làfa àgbàdo ní. ètò ọmọ nù àwọn tá a dákọ náà làfa àgbàdo ní. dòní. torí gbogbo ilé wọn náà dòní àfa ni wọn. bẹ́ẹ̀ni inú ilé wọn náà làwọn tòní náà ti tún wá ń yá àfa àgbà. torí tí wọn nísìn Nujumul Huda nga banajimu bada najimu. bó ti rí nù. bí Nujumul Huda nga banajimu bada najimu. bí ráwọ̀ kan bá lọ ọkọ̀ òbí náà. àfẹ́wà sàlámù náà lóhùn. ẹlẹ́kùnrin tún jẹ́. ẹ̀yin náà fi ẹ̀kọ́ wa ni. ẹlẹ́kùnrin jẹ́ àná. ohun àfa àgbà ni ohun alájí àgbà. ẹwì. Nujumul Huda nga banajimu bada najimu. La ilaha illallah. ohun àdàbí alálùbáríkà púpọ̀. sóòtù takì. Adabiyatun abadiyatun baba mọ́mú àgbà tàná wọ́n mọ̀ kí ni wí adabiyatun. báwọn ti ń pín bàtà àwọn àlèkè náà. wọ́n ní báwa ti wí ni adabiyatun abadiyatun adabiyatun abadiyatun min shaykhina tajil adab. wọ́n ní gbogbo nǹkan lọ́lọ́run sí fáwọn àfáà tá à ń dá kọ̀ọ̀hún táwa náà jọ kan nù wọn. táwa náà sì jẹ́ kan nù wọn. wọ́n ní tọ́mọ yín náà sì jẹ́ kan nù àwọn ọmọ wọn. ọlọ́wọ́ kẹ́ bàbá wọn. ọlọ́wọ́ kẹ́ bàbá náà. ilé wọn ò sì ní dàrú. ntaaràn pọ̀. kí ló wá dé tọrọ wá di nǹkan wá ń dàrú gbogbo ẹ̀ wá ń jẹ́pọ̀ báyìí. àwa arógun àwọn míì máa fogun àfa. ṣé ẹ béèrè lọ́wọ́ mi ni. mo ń béèrè ni. ìtumọ̀ rẹ̀ náà ni pé àníyàn ní kálukú ọ̀dọ̀ tó ṣe. àníyàn ni gbogbo téèyàn bá pilẹ̀ tí ó bá fi àníyàn dáadáa pilẹ̀ rẹ̀ bó ṣe yòrò yóò ṣe rakọrakọ. yóò ṣe rakọrakọ. àmọ́ bí ẹ bá ní àníyàn tó dáa tó bá fi ń pilẹ̀ gbogbo nǹkan kò ní máa dàrú báwọn. kò ní dàrú gbogbo ẹ̀sìn wá ń dàrú gbogbo ẹ̀sìn wá ń jẹ́ pọ̀. ẹlòmíì ò láníyàn ni. àfọ ìwà islam ẹlòmíì ọ̀rọ̀ tí ó sọ ọ̀rọ̀ tí ó da ìlú rú ni. òun náà máa rò ni bẹ́ẹ̀ ni tí ó sọ̀rọ̀ orí sí máa rò lọ́lọ́rọ̀ owú náà máa rò. mo rò pé
ibi wọn bọ̀rọ̀ àwọn àfáàdé nísìn gbogbo ó yẹ kíjọba kí wọ́n sáyìn rẹ̀ wípé bí wọ́n bá pè ọ́ bí ìyàwó sọ̀rọ̀ ìyàwó òkú ńbẹ. kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe pé ìjọba náà bá a dá sọ̀rọ̀ yín. kò yẹ kó rí bẹ́ẹ̀. torá wa la gbọdọ̀ dá sọ̀rọ̀ ìjọba. wàlúmọ̀ torí gbogbo ọ̀nà tẹ́ fi gbìyànjú ọ̀rọ̀ yín tí òfin ní dàbí Al-Qur'ani ti kọ́ yín ta ni ó tún wá padà kọ́ yín. tó bá di pé ẹlòmíì ní wọ́n ń kọ́ yín pé ìyàfẹ́ máa ṣe báyìí. àfọwọ́ wàsílám ṣé ntọ́ bá sojú èèyàn yàtọ̀ sí wọn sọ pé bẹ́ẹ̀ ni èmi àti ẹnìkan a ní fàǹfà ṣètánì dá fàǹfà yẹ láàrin wa ó sì máa ṣẹlẹ̀ ńgbà mí. àwa kóra wa dàgbọ́ ọlọ́pàá akóra wa dàgbọ́ ọlọ́pàá ò lẹ́kọ̀ọ́ bí wọ́n dé bá wọn. ó débẹ̀ nígbà wa dé iwájú ọ̀gá kọmíṣánná pólísì Èkó ní Camp Salem làbá débẹ̀ ó rojọ́ tiẹ̀ èmi náà ro tèmi kọmíṣánná wa dákẹ́ lọ Ìgbò ni Christian ni ọwọ́ adákẹ́ lọ ọwọ́ ni wo AC igbákejì ẹ̀ go and settle it for them abalọ́wájú òun kankan àwa lọ́wájú igbákejì rẹ̀ àwa déwájú igbákejì rẹ̀ ọwọ́ wo àwa méjèèjì báyìí ó ní ẹ̀yin àfa ńláńlá lẹ́ ń jà yìí wọ́n wá kó yín wá wájú èmi kírísítẹ́nì kí n bá yín yanjú ọ̀rọ̀ yín à ń pẹ́ nìkan ní Captain Aláṣẹ ó sì bọ́ ẹkún sẹ́ńpé kò dáa nù tó tọ́. Abubakar ló ń jẹ́ ó sì bọ́ ẹkún mo wá ńgbà wá jáde mo ní. sẹ́ni tẹ̀ ń sọ lọ́wọ́ yìí ọ̀dà bẹ́ẹ̀ ti ń sọ yìí torọ́rọ̀ ara yín lè sọ. ọ̀rọ̀ mi ní ẹ lè torí pé ọ̀rọ̀ òun kàn yín kẹ́ máa kẹ́ àdọ́wọ́. wàláhì bó ti rí nù ni àfọwọ́ wàsílám kápẹ́ẹ̀nì sójà tí mo tẹ̀lé mi ọwọ́ abo ẹkún ńbẹ láyé òkè èkú àwa dé ta mo ní kápẹ́ẹ̀nì èyí sì tún sùn. ó lè gbọ́rọ̀ tó sin ọ̀gá ọlọ́pàá sọ ni ó ló ní ẹ̀yin àfa ńláńlá méjì onímọ̀ méjì. ètí wíwù ni pé kò yẹ kó ṣe pa aláàbà yín dá sọ́rọ̀ yín. ẹ wá ń já wọn wá kó yín wá wájú èmi kírísítẹ́nì báyìí tí mi mọ̀ nípa ẹ̀sìn wọn wá ní kí n bá yín ẹjú ọ̀rọ̀. lẹ́ẹ̀fí wá ń wílẹ̀ kan pé àwọn àfa kíjọba wa dá sí kò bá mú kíjọba ó dá sí tó bá ti dàbá òun kò dá mọ́ nù. ìyáàkà bima yuhtazaru minhu. àfa lọ dọwọ́ rẹ o gbogbo tí wọ́n máa pé ìmọ̀ ni ẹ má bínú lọ jìnà sí nǹkan náà. mọ̀ pé mo wí bẹ́ẹ̀ ni àfa ni lọ jìnà sí. ẹ fẹ́ríjì mi sọ bẹ́ẹ̀. ètò òfin débi kọ́ mọ̀ pé ẹ fẹ́ríjì mi wọ́n wulẹ̀ débẹ̀ tó fi aṣọ pé wọ́n fi rí jìn ọ́. wọ́n tiẹ̀ kọ́kọ́ gun ẹnu olú ẹ̀ nẹ́bẹ̀ yẹn ti jẹ́ àfa. sáwọn àfa yìí náà wọ́n kọ́ ilé. ìwọ tó ń jọ mọ kéwú tí wọ́n wá ń daṣọ àfa púpọ̀ fi hàn pé ọlá àfa ó sì ń da nǹkan rú ni lọ́ọ́ yí padà. lọ́ọ́ padà dákun. torí yọ padà yí ọ lọ́wọ́. àwùjọ àwọn àfa yìí ó ti di nǹkan fa. agúnyẹ́ bọ́ọ̀lù ọlọ́ta alẹ̀ kò sọ́jọ́ lọ́rẹ̀ẹ́ bó o ti ń sọ̀sọ́kùsọ tó náà ọ̀nà láwọn ti ń tẹ̀lé ọ. tí wọ́n ṣe àwọn sì fẹ́ lálàsí rẹ ni. ẹni tí ó gbé tán Yusuf káyọ̀ níjọba pé nígbà tí Yusuf wá ń lọ àyá Kùránì wáyé wọn ò ní gbọ́ tiẹ̀. ebe nìkan ló pe gbogbo àwọn èèyàn kalẹ̀ tó ní wọ́n tan kinní sí wọn lójú àti kọ́tìnì onídùn tí wọ́n jù sẹ́yìn wọ́n sì wọ́n pé ọwọ́ abu àfa àgbà Sheikh Tajul Adabi ó fi tiwọn ọ̀sọ̀ tiwọn bàbá Alhaji àgbà ọ̀sọ̀ tiwọn gbogbo àwọn àfáà wà lẹ́yọ kọ̀ọ̀kan lọ́sọ̀ tí wọ́n bí tí wọ́n ń sọ wá ní ẹ wo a sì palẹ̀ mọ́ nǹkan tí ọ̀dà wa ìbéèyàn kan bá jáde àwọn ìyá kan tọ́lọ́run wá ní kí wọ́n jẹ́ ìyá rí wọ́n pé èyí tẹ́ ń sọ yìí ọ̀dà màmá ẹ jẹ́ lọ wábi wọ́ sí àwọn tó mú kinní tó kó tìdọ̀ òun náà ń bẹ láyé lónìí ń sẹ̀sìn lọ́wọ́ láyé lónìí. ẹrú eléyìí kò yẹ kó ti sọ̀rọ̀ mọ́. ètò ń sọ ọ́ sẹ́ mọ̀ pé ayé lónìí bọ́ ọ bá sọ̀rọ̀ síbì kan tó lè pé ibi tó sọ sí wọn ọ̀dà wọ́n wà á pè ọ́ wọ́n lè fún ọ pè ọ́ wọ́n lè fún ọ níyì pé àfun ló kọ báyìí. láfi ní agúnyán bọ́ọ̀lù ọlọ́ta alẹ́ kò sọ́dọ̀ ó sì rọrẹ̀. alẹ́ kò sọ́jà ń tiẹ̀. tòun ti fi ṣe ń lẹ́hùn náà wọ́n sì mọ̀ pé ṣéèw. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàlẹ̀ yìí mi ò mọ kán tèmi. àwọn àfa wọn pe ìlàhí ó wá sí àgbáyé ó ní la tu'azzibni fa inni ilahi billadhi qad kana minni. ẹwọ́ wà sí àgbáyé àwọn kan wọ́n sọ̀rọ̀ yìí àwọn kan wọ́n sọ̀rọ̀ ara wọn yìí.
ìwọ Ọlọ́run má jẹ mí níyà má jẹ mí níyà nítorí pé ìyà rẹ̀ ọ̀dá oríṣiríṣi nìyà Ọlọ́run ń jẹ́ ẹlòmíì rò pé wọ́n mú bílálà wọn náà ni ìyà Ọlọ́run oníranran ni látọ̀ àdìmní fa ẹni. Ilahi wọn ò ríra wọn nù wọn jọra wọn lójú ni o àwọn tẹ́ wò sí ẹran pé kí lè wá fi ṣe ẹlẹ́wọ̀n òun náà nísì. àfáà ìwà Islam dọ́tà àwọn alájàgbà ń lo ayé lọ́wọ́ wọ́n bá láwọn fẹ́ gun tí wọ́n bá láwọn fẹ́ gun ọkọ̀ tẹ́nìkì ègùn ríjọ́ náà àwọn èèyàn ń bẹ láyé tí wọ́n pè mo gbé. tòun ti bẹ́ẹ̀ náà ń kọ́ wọ́n gùn yín tẹ́lẹ̀ mi ò gùn. ẹ wo babalágége àòdì onímọ̀ àáfàá tọkọ gbogbo ayé tọkọ yẹn tó ṣe wàá gùn 504 ẹ wọ nǹkan blue babalágége ni ẹ rí bọ́dì àwọn ní jíìnì mọ́tò tí ó lè kojú òdì. ẹ wá ẹ wo ntọ́ madama ń gùn lónìí. wọ́n ní mi ò ṣe kara àwọn ewu ní igun gbà tí ìnígun méjì pọ̀ babalágége wọ́n ní ìnígun méjì pọ̀ eléyìí náà ní sígbà tí ọba sì ti dákú sójú ọ̀nà ọmọ ẹ lọ. wọ́n á tún ní babalágége ni tó jẹ́ àwọn ọ̀rọ̀ mọ́tò lákọ̀ọ́kọ́ ni pé nínú mọ́tò tá a bá wọ mọ́tò ẹni tó wájú ti sanwó yín wọ́n ní gbogbo àdúrà tí ń fi ṣe ra mi láǹfààní ìwọ̀n sí sàdúrà fáwọn tọ́wọ́ ẹgbẹ́ ẹni lọ́sàn-án mi ọlọ́run bá bàtírí yín làwọn náà tèmi náà ọ̀rà kan gbogbo àdúrà náà nínú ìṣẹ́nu mọ́lù ẹ̀. gbogbo àdúrà mọ́ lọ ṣe fún yín tán bẹ̀ wọ́n. làwọn náà fi ra pé ìwọ̀n ń lọ sàdúrà nínú mọ́lù ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sán mi. ṣé wàá mọ̀ pé lónìí àwa wá ń ṣe so bí wọ́n bá pẹ̀lú mi wá sí yóò ti fọmọ kan síbẹ̀ yóò wà ní ti gbogbo ẹ̀ bá kún tán ẹ pè ń kọ́ ní àmọ́ bọ̀ wọ́n máa bọ̀ wá wọ́n wá fẹ́ gbé mọ́tò tẹ̀yìn lẹ́sẹ̀ mọ́lẹ̀. wọ́n tún ṣe bẹ́ẹ̀ àwọn àfáàtà náà sí gbogbo wọn ní ẹlòmíà láwọn wo ní bẹ́ẹ̀ nù invitation nàbà wọn rí pé Senator Sali Mustapha alálọ Dahir Geri àlọ gọ́vnọ̀ Kwara State. wọ́n wà ká aṣọ wọ̀ bí àlùbọ́sà. wọ́n wà da gbogbo ẹ̀ bóra. àlùbọ́sà ní wọ́sọ ẹ̀ lè wọ́ tó. àwọn tàná ìbẹ̀rù Ọlọ́run náà fi jẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n jẹ́ àwa tó ní àfìbẹ̀rù Ọlọ́run jẹ́ ní. láfa wa ń ké. Ilahi ọ̀kan náà wọ́n ní rí. àwa náà wí bẹ́ẹ̀ o. àwa náà wí bẹ́ẹ̀ Ọlọ́run. billadhi qad kana minni. famali hilatun إلا رجاعي لعفوك إن عفوت وحسن ظني وما لي حيلة إلا رجاعي لعفوك إن عفوت وحسن ظني. أبا هو زي أقول فمالي حيلة إلا رجاعي ẹ wo bó ti rọra gbé nǹkan kan. famali hilatun. àfàtẹ ẹ bá ń kóòtù pé wọ́n ṣe gbẹ̀yẹ wí báwọn irú wọn náà ló wí kánú tíra irú wọn náà ló wí kánú tíra ìgbà àwọn tó yẹ ká jọ ni àwọn tó yẹ ká jọ ni àwọn tó yẹ pé wọn ò ríra wọn yìí. látara àbẹ̀rù Ọlọ́run ó wà sí àgbáyé tó bá wọ̀ láfi orin mi yọ wá pé ẹrú Ọlọ́run kan wàlíyù Ọlọ́run àfà kan wàlíyù Ọlọ́run kan. nàbí khayran wa ma liya min khayrin. gbogbo ọmọ akẹ́wù lónìí ẹ̀jẹ̀ agbẹ́sẹ̀ lé mọ́sí àbí àwọn àfà àtàná ti jẹta ti jẹrin. walakinnani abdun zalumun kama tajri. afẹ́wà Islam kó ogun mọ́tò tó ju tèmi lọ sẹ́mi náà ní kọ̀ọ̀kan míì tèmi náà ń jẹ. ìtọ̀ funfun sínú àbí wọ́n ń pè. ọ fẹ̀jẹ̀ sínú ọmọ àtọ̀ funfun jáde. pàdé ara yín tán inú yóò sì dá síra yín. kódà àwa láti mú máìkì lọ́wọ́ là ń pé anábìlẹ̀ ni ọba yin ara wọn lódì anábìlẹ̀ ni tí ọba nífẹ̀ẹ́ ara wọn bí wọ́n ṣàdúrà kò ní gbà. sẹ́yìn àdúrà ọgbà mi. sẹ́yìn fẹ́ẹ́ lè dì mọ́ra wa tí ó lè pé kò sì sí wà dídì mọ́ lára wa. bẹ́ẹ̀ni síyáṣà la fi dì mọ́ra wa. La ilaha illallah. bó o láṣẹ wájú Ọlọ́run wa báwọ́ pa. bẹ́ẹ̀ni èpè wọ́n sì sẹ́lẹ̀ ra wọn. bẹ́ẹ̀ni àwọn ni akọ́dà wọn kíra wọn lónìí kọ́dà títọ̀ kí gbé kọ́dà kí nítorí ó gbé. bó láwa ṣe wájú Ọlọ́run gbogbo ẹni tí ń gbọ́ wa lé gbogbo ẹni tí ń gbọ́ ètò Ashabul Janna ní Diamond 88.7 láàárọ̀ yìí ẹ dákun ẹ di ọ̀rọ̀ yìí lọ́wọ́. àwọn àfáà kan ti lọ péjọ wọn ní kí ló tà lé àríbi péjọ sàdúrà mọ́ lérí gbogbo tí ń dàrú wọn ni àwọn tí ó jòkó mẹ́rin nǹkan.
sàfẹ́ràn ara wa lẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́ wa gbàdúrà àwa la fẹ́ràn ara wa wọ́n ní yìí tó dá wa lẹ́lẹ́ eléyìí ń gbádà bíyà ni eléyìí ń gbá àwọn mọ̀rẹ̀kàsí ni eléyìí ń gbá àwọn àgbárídìrọ̀mọ̀ ni eléyìí ń gbá àwọn sòmọ̀rá ni àwọn wọ̀nyí náà wọ́n ń ṣe ń kójọ lánàá ni wọ́n ń ṣàdúrà lọ́lọ́wọ́ sì ń gbà. tòní ní ìsìn wọn ni tó ń mi ò lọ́bí àdúrà. àwọn ọlọ́bí àdúrà kan wọ́n làwọn àdàbí àwọn pè wọ́n làwọn àdàbí àwọn wọ́n láwọn mọ̀rẹ̀kàsí wọ́n làwọn mọ̀rẹ̀kàsí ni mo ṣe àwọ̀ ọlọ́wọ́ wọ́n làwọn sòmọ̀rá wọn pè tani bá àwọn sòmọ̀rá sí kọ̀wájádù ọgbà mọ́ àwọn tà náà ni wọ́n pẹ̀tọ̀ àwọn àfáàsùkú náà ti dé. bí wọn ò sì dé bí màmá àgbòde wọn ò sì ní bẹ̀rẹ̀. wọn á ní bàbá wa làbí kíjọba náà ti dé wọn mọ̀ wọn retí ìmọ̀mú àgbà bàbá wa dé wọn àgbẹ̀ ìwọ náà ṣe sí. ètò wọn ń bẹ́ẹ̀ nù àwọn àmọ́mù tó ti dé tí wọ́n dákọ̀ ọ̀hún tí wọ́n àrílágbájá ó lè dìde fúnra yóò sì wá lọ. àti débẹ̀ náà àwárí yín àfàgbà lòun náà o. àfàgbà sí lòun. àfàgbà alágbájá tí ì dé kí ló ṣẹlẹ̀. Ògbà bàbá wa Lábìdún. Àfọ Lábìdún. Wọ́n ní káyìn náà ò ṣe sí. Ebi tí ń bí okun yẹn bá fẹ́ kó máa nù. Àfọ àtẹ́rẹ́ wọ́n ní káyìn náà ò ṣe sí. Àdúrà àfọ ọmọlẹ́yìn. Gbogbo àdúrà. Bàbá ọmọlẹ́yìn wọ́n ní káyìn náà ò ṣe sí. Gbogbo àdúrà tí wọ́n ti sẹ́nu lẹ́làárọ̀ wọ́n wàá dájọ́ fún ọmọ tí wọ́n fẹ́ kó. Ọmọ tí wọ́n fẹ́ kó. Wọ́n á dájọ́ bí wòlímọ̀ fún ọmọ tó fẹ́ ké Kùránì. Tó fẹ́ ké Kùránì. Nẹ́bí lálùbáríkà. Ní gbogbo ẹ̀ fi kúrò. Àmọ́ ẹ wá débi òde mi wòlímọ̀ wọn ṣe ìjà wọn bá túká. Bẹ́ẹ̀ náà ló ṣe ń jò ní. Láwọn ni wọ́n ń tún. Èyí ò nìkan ni. Ní bá ní báyìí nísìnyí àfáwẹ́ wa Islam wọ́n bàbá sọ̀rọ̀ Ọlọ́run fún ogún ìṣẹ́jú. Ní sùúrù. Àwọn méjì ni. Àwọn méjì ni. Ọ̀wọ̀ kí lọ wà lè tó báyìí. Àwọn méjì ni ẹ sáwọ méjì ẹsà méjì mẹ́ta ni ẹ ti ẹ sáà sí ẹnìkan náà ṣe ń jó ní ìta kí lọ wá dé báyìí Ọlọ́run máa ṣàánú wa. Àwa méjì lẹ pé àní sẹ́ni ẹnìkan náà ṣe ń jó ní àdáwò kankan fún ibi tí yìí láti fún. àfáà Islam gbogbo bọ̀lá àmọ́ rántí ìmọ̀mú àgbà tàná. Allahu Akbar. bí wọ́n bá jókòó báyìí tí wọ́n bá ti nítọ̀ àfàkùnmùlà ètò tá a tò kalẹ̀ aníkà fi hàn yín. òun náà ni wọ́n pè. àfáà ìwà Islam òun ló ṣe wá sí kẹ́ẹ̀ tó bí yá lónìí kò sí tó burú mbẹ̀ á sì lọ. aláwọn náà ó tó máa kà. àwọn náà wọ́n máa pè. àfáà tó bá wa sọ̀rọ̀ lọ́mù. La ilaha illallah. bọ́mọ̀ kẹ́sì kíkọ́ra àwọn kò mú wa. àwọn kò fọmọ ní lówó. ẹ wo bí wọ́n ti lò gba tiwọn. ẹ dákun ẹ já wa tò nínú ilé. ẹ má jẹ́ àfi kéétà jòkó mọ́. ẹ má jẹ́ àfi ẹ̀gàn jòkó mọ́. ẹ má jẹ́ àfi ṣe tiẹ̀ ń ṣe tèmi jòkó mọ́. a kàn máa wá bọ́ra wa lọ́wọ́ assalamu alaikum. torí àyín kọ́ o. torí àkíyàmọ́. torí àyín kọ́ torí àti bọ̀tán ni. Torí àti bọ̀tán ni. Torí pàtí bọ̀tán ó tẹ́ ẹ. Nǹkan mi ń bẹ títí dà sọ nísìnyí àfi kéèyàn fásitì yìí dákẹ́ lérí ibẹ̀ tó bá lọ sọ ọ́ pé nǹkan sì dàrú. Nǹkan sì bàjẹ́. Ìdákẹ́ rẹ̀ jọ jẹ́ pé tí n bá sọ ó lè bà nǹkan jẹ́ ló fi dákẹ́. Ló fi dákẹ́. Ìsọ̀rọ̀ rẹ wá ń bẹ bí nǹkan mi sọ̀rọ̀ ní ìbá ti sọ̀rọ̀ nísìnyí nǹkan wọ́n dàrú yá sọ̀rọ̀. Bí ìbá sọ̀rọ̀ nísìnyí nǹkan yóò dàrú. Ìyá sọ̀rọ̀ mi sọ̀rọ̀. Lọ́rọ̀ tó dáa. Ìpè ọ̀rọ̀ yìí bó ṣe yẹ kí n ṣe sọ́ọ̀rì àbí tí n bá ní mo sọ ọ́ àárín ara wọn ò ní tó yà dákẹ́. àfáà Islam ẹlòmíín sì mọ ọ̀rọ̀ sọ. ẹ wo ọmọ wa kan tá a jọ ń jọmọ kí lọ́dọ̀ wọn alájí àgbà à ń pè ní Abdullahi ibn Salman al-Adabi al-Amani. ẹnìkan sọ̀rọ̀ nípa baba Léèlá ọwọ́ àgbàyìlá ọlọ́njọ́ da fún Abdullahi ibn Salman ọwọ́ jáde wa ọwọ́ fèsì ọ̀rọ̀ yẹn ọmọ àfa àwọn nù ẹ̀gbọ́n àfa Razaki kọ́ sínú mi ọwá fèsì ọ̀rọ̀ ó tún wá mú kẹsẹ́ẹ̀tì babalágége wá tí wọ́n fi sọ̀rọ̀ bóun nílé kéwù ṣe ṣẹlẹ̀ lábẹ́kúta bóun ni wọ́n jọ ṣe ṣe bóun wọ́n jọ ṣe ṣe papọ̀. ẹnì kí wọ́n sọ̀rọ̀ òun ni wọ́n sanwó fún baba Léèlá ni wọ́n sanwó oṣù sẹ́rẹ̀ fún ni babalágége ọwá play bí babalágége ti sọ gbogbo ọ̀rọ̀ báwọn ṣe ṣe hayat ọwá pilẹ̀ sẹ́ẹ̀rí kò béèbú bá a ti ní kẹ́kálukú ọmọ bá ọba di pọ́rọ̀ tẹ́nìkan sọ kódà má béèbú pé eléyìí bú ni àfa àtọ́ sọ̀rọ̀ lánàá ó ti ọwọ́ àdìo sì ṣàtúnṣe rẹ̀ sẹ́ẹ̀rí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ń bí yóò náà ní ọláròyìn bí ọba máa gbọ́ Babalágége tó ọba tiẹ̀ mọ̀ gbà tí wọ́n lò gbà kí ṣe tí wọ́n máa lọ gbó àwa máa gbó ìmọ̀ ń bẹ́ ń bẹ́ sọ ọba máa Alájí Àgbà lọ gbọ́ kíṣẹ́ tí wọ́n ìmọ̀ ń bẹ́ẹ̀ bàbá ìyẹn ṣe tú kéwú báyìí bí ipe sojú wọn gan l'Al-Qur'ani fi Tùránì kú tútù kìnìkan kí á sì mà gbogbo Babalága náhàwù wọn fi ń tú sọ́rífù wọn fi ń tú bàbá mọ bàlágà tó ọmọ sọ́rí ọmọ tútù kùtù ni
ń bẹ lára wọn kí lè wá débẹ̀ nínú mímọ̀ tẹ̀ ní Bádọ́rà Alhaji Àgbà àmọ́ bọ̀ bá súnmọ́ wọn kọ́ ọ gbọ́ wọn ò lè mọ bàbá. sẹ́mi kí wọ́n polówó kéwú lé àwọn Alhaji Àgbà ìmọ̀ ni wọ́n polówó. wọ́n polówó kéwú ìmọ̀ ni wọ́n polówó nulẹ̀ àwọn Alhaji Àgbà. wọ́n kò ń lọ lálùbáríkà. òun lọ lálùbáríkà kéwú pọ̀ nísìnyí. kéwú ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni alẹ́ mọ̀ pàdé ọ̀kan jọ ní òun mọ̀ yálà ya kéwú. tó tún ní yálà ya. ìyá wọn tún ní yàrá yà ń bẹ ń bẹ. afọwọ́ wa Islam. máa fọwọ́ mú nǹkan yín. ṣe mọ̀ pé eríire kì í fẹ́ kéèyàn ó ṣeun àmọ́ nulẹ̀ àwọn Alhaji Àgbà wọ́n máa fọ́ọ̀sì yẹn pé máa bọ̀ ó sóríire náà. ó sóríire yìí ni. àjẹní ń pàfọ̀ sóríire. bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ọkọ̀ yóò dà fún ọ. yóò dáa fún ọ nulẹ̀ àwọn Alhaji Àgbà nù ni. ṣe mọ̀ pé ìjẹ́ èèyàn kì í sábà wá yàn kì. ìjẹ́ èèyàn. àmọ́ nulẹ̀ àwọn Alhaji Àgbà wọ́n fàyàn ní pé àló jẹ́ èèyàn sẹ̀ lójú ọ̀nà mímọ́. ìtò òun wí yóò ṣe máa wí inú ilé yín wàá wí kí gbogbo wá ìyàwó wí kí gbọ́. gbogbo ayé ọgbọ́. ọ̀rọ̀ ni. Afọlábí asọ̀rọ̀ lé yìí a fi dúpẹ́ fún bàbá wa president Ahmad Bọ́lá Ahmad Tinubu president Nàìjíríà ṣe yínníyínní kẹ́ni lè ṣe mí wọ́n mú Alhaji wa Isahaka Aládàá wọ́n fi jẹ olórí àwọn tí ń káyàn. sẹ́ńsọ̀ mo gbọ́ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni. Ọlọ́run bá wa san president wa lè sọ lórí. Alhaji wa Isahaka Aládàá abáyín bẹ Ọlọ́run. ìbẹ́ lọ́run ni kì í àrí ilé kí yín. abáyín bẹ Ọlọ́run ni. kọ́sàmọ̀nà yín o kọ́mọ̀dé ẹ̀ sì ṣe o. níbo kọ́ ni tọrọ ọmọ tiwa ni kọ́sàmọ̀nà yín o. ọmọ tiwa nu bẹ́ẹ̀ni. Ìlọrin wa Ìlọrin ni. lákùn Ọlọ́run ọmọ bàbá wọ bá lọrin nù. ọmọ bàbá wọ bá lọrin sí ni. abáyín bẹ Ọlọ́run Alhaji Isahaka Aládàá Ọlọ́run ní díẹ̀ ṣiṣẹ́ o. àmín. má fi ipò tí wọ́n fún yín má fi bà yín ló kọjá o. àmín. ipò tí wọ́n fún yín má fi bà lọrin ló kọjá o. gbogbo yín alátìlẹyìn wọn pátá tọrọ ìfiribo ti rí Ọlọ́run ọba ṣe dáadáa fẹ́ yín náà. ọjọ́ dúpẹ́ yín fọ́lọ́run kò ní dojú èébú. àmín àmín. ọjọ́ dúpẹ́ yín fọ́lọ́run kò ní dojú èébú. àṣẹ ẹ̀ sọ̀kalẹ̀. láàyè la Ọlọ́run ní yóò rí bẹ̀ fún yín. àṣẹ tiẹ̀ padà wálé. tẹ ẹ bá rẹ lómi lẹ́nu ọ̀nà yín kó wá kí yín pé ẹ kú oríire kò bínú yín o. kò bínú yín. yín retí ọjọ́ tó mọ̀ pé tọ́ òní tó sọ̀kalẹ̀ yín mo wá kí ọ pé ọ sọ̀ọ́rì. àwọn kan gbódì yìí. ẹ sọ̀ọ́rì. àdúrà làwọn mọ̀ ṣe nísìn. àdúrà làwọn mọ̀ ṣe. jọbọ̀ rí jórí sí o. sẹ́ẹ̀dì pé dọ́tí dáhìá dé èrò tó rí pọ̀ ju ìjọ tó rí sẹ́ lọ. ẹlòmíì ò tiẹ̀ mọ̀ ń jọ náà. ẹlòmíì ò mọ̀ ń jọ tó rí sẹ́. tiẹ̀ mọ̀ ń jọ náà. àmọ́ ń jọ tó dé kálukú wa ń pé àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáhìá àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáhìá àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáhìá kálukú wa ń ṣàdúrà fún pé ọlọ́ọ̀rẹ́ ó sì bọ́ọ̀rẹ́. nítorí kéèyàn máa dùnnú. nítorí kéèyàn máa dùnnú ni. àfáà Islam àwa àfáà Zamani wọ̀nyí ni sáà ń du ọjọ́ alẹ́ báyìí. kéèyàn sì dùn lọ́dà làwọn tá a fi ń dákọ̀ ń fi lóko. ni wọ́n fi lọ́nu òfin tán. wọ́n fi sẹ́kù. bọ́ ọba lọ ọmọ bàbá wọ ọmọ híyà á pè lọ́wọ́ bàbá dáńbọ̀rọ̀ mu mọ̀kádámù àgbà fún gbogbo lọ́rin lọ́wọ́. ilé ni ọ̀parẹ́ mu kò sì ní parí. wọ́n sì ń sọ̀rọ̀ bàbá lágége mi ò sì mọ̀ wọ́n. máa kọ orí agége ọba bàbá lágége tò ní bẹ̀. kọ́dà bò dágége náà ńlọrin ọmọ rí wọn. ńlọrin yóò rí wọn. ọmọ rí wọn ó rí wọn kò sí ìlú tó dé tó ní ní àbá. ìmọ̀fà alábìdùn Khalifa mbẹ́mbẹ́ alábìdùn ńlánu ni. mọ bàbá àgbárígidò mọ wọn ní èèyàn jẹ́ẹ́jẹ́ ni wọ́n. sọgbà ìgbìdò mà. kọ́dà bí ojú kó sì ná àgbárígidò mọ̀ ó sì kọjá ó rí. wọ́n sì tún bẹ́ẹ̀ lé wọn. àbí kí ni. ilé náà ní dàrú o. àmín. àfọ̀hún wíìrì dínú. ọ̀hún nù. láti wá sí ń bá a bọ̀. àfẹ́ ilé ha wọ́n bẹ̀ ń bẹ̀. bàbá wa Alhaji Àgbà tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá ní ìmọ̀ Alhaji Àgbà kò rí bẹ́ẹ̀ ọba Alhaji Àgbà ń bẹ́ẹ̀ báyìí. ọgbà àlùbáríkà ń bẹ́ẹ̀ mẹ́jọ jímọ̀. ọgbà àlùbáríkà ń bẹ́ẹ̀ mẹ́jọ jímọ̀ ọ̀la náà tún ni. bó o sì lógidi ọba yunifásitì. ọba ń bẹ́ẹ̀. ọ̀kan rú ẹ̀. tọ́lọ́wọ́n ọ̀dà kun tí yóò tún jóun náà bímọ rẹ fáwọn tí ọba yóò tún bímọ rẹ fáwọn tọ́lọ́wọ́n bá tún yóò tún gbé fún. àmọ́ kan rú ẹ̀ ọ̀kan rú bí sì ti máa gba bàbá láyè ń pa gbogbo tí wọ́n bá dáre ti máa alálùbáríkà jóun náà ní. yóò tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ìlú tí wọ́n ti ń wá. ó ti dé bẹ́ẹ̀. ẹ jẹ́ a dúpẹ́ f'Ọlọ́run. Alhamdulillah. torí pé bàbá ò sọ pé ẹni tó fẹ́ dáa fún kọ́mọ̀ dáa fún. ọ̀hún ọ̀ sọ̀rọ̀ pé mo ti gafárá kí mo ti gòkè odò. bàbá náà bá já kọjá. àwọn òwí bẹ́ẹ̀ rí. bàbá òwí bẹ́ẹ̀.
gbogbo àwọn tẹ́rí tí ń bọ̀ wọn náà wọ́n ń tò lẹ́yìn wọn náà. ìwọ náà má wí bẹ́ẹ̀ má wí bẹ́ẹ̀ ìwọ náà má wí bẹ́ẹ̀ ṣé wọn lọ́n gbé bẹ́ẹ̀ lónìí. àní àwa ti gbé àwọn ti dókè ní kò sọ́nà mọ́ ọ̀nà ń bẹ. tó a bá ti ṣe nǹkan ẹnìkan gbọ́dọ̀ kọ̀rẹ́ẹ̀tì wa pa ṣe ṣe. a kọ̀rẹ́ẹ̀tì rẹ. a kọ̀rẹ́ẹ̀tì ẹ. àfikọ́ ọmọ wì tó bá jẹ́ tiwa. a máa kọ̀rẹ́ẹ̀tì ẹ. àkọ́dàbọ̀ ọba sọ̀rọ̀ kéwú tí ò rí bẹ́ẹ̀ àwọn olè dákẹ́ tó rọ́fíìsì ẹ̀ la wà. bẹ́ẹ̀ni kò sì ní í ṣe kọ́dà lójú ogun wọn kọ̀rẹ́ẹ̀tì ànẹ́bì lójú ogun. kò ní í ṣe èébú ń bẹ̀. bẹ́ẹ̀ni mo ní kò ní í ṣe èébú ń bẹ̀. kò ní í ṣe èébú ń bẹ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ o bó ti rí ni. ẹ wọ àwọn sàbẹ̀ tuntun fẹ́ dàpọ̀ yìí àkọọ́lẹ̀ ni bó ti rí ni. bó ti rí ni. n tí ò ní jẹ́ adákẹ́ ni pé bẹ́ẹ̀ ti ń kọ́ mọ́ ń kéwú làwa náà ń kọ́ wọ́n wàá rògbò lódò ni a. yóò ṣe bí wọ́n tiẹ̀ ní ṣe bí àbó òótọ́ ni tẹ̀ ń wí. wọ́n kọ́ máa di páwọn náà máa wá lọ kéru àbí ká sọ pé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ o bó ti rí ni. torí yìí ò ní n tó jẹ́ àtakò yín pé bẹ́ẹ̀ kọ́ ni pé tẹ̀ bá wí dá ni pé àmọ́ ti ń ṣe yín tẹ̀ fi wí yìí hùn. tọ̀ torí nǹkan míì máa ń ṣẹlẹ̀ fún àwọn ọmọ màá pé wọ́n sì ń bẹ́ẹ̀ jọ náà wọ́n dákẹ́ adẹ́kẹ́ bọ́rọ̀ ti rí ni. ó lè jẹ́ pé ẹ̀sẹ̀sẹ̀ jí kí ojú ọmọ kìlẹ̀ àti tíra. ńlọjẹ ṣàdúrà fún Abdullahi ibn Salman ẹ wo bó ti gbọ́rọ̀ kalẹ̀ ó clear part 1 part 2 part 3 part 4 part 5 ní ọ̀rọ̀ ó play cassette bàbá completely tí bàbá yanjú èmi àti bàbá aléǹlà bàbá yanjú ẹ̀ dáadáa ọ̀rẹ́ mi ni ọ̀rọ̀ tí ò rújú ni. ẹ dákun gbogbo ohun tí ó bà nǹkan jẹ́ tí ó dà nǹkan rú ẹ̀yin bloggers nípa tẹ̀ ń ṣe láyé lónìí ẹ dákun ẹ má ṣe ẹ wò mọ́mú àgbà tòní àfàdà sókè tòní adamallahu hayatahu dákun ọlọ́run mọ́jì ó sì ṣe ń bẹ̀rẹ̀. àmì o àwọn tí sì kó sì ṣe sí báwọn wọn ò ní wọlé wá báyìí. ìmọ̀mú àgbà tòní ẹ ẹ wùjọ́ títí ń bẹ nínú ayé àáfàá nífa ààrí lórí social media yìí kò sóluwẹ̀ tó lè sọ fún òun rí ń bá tiẹ̀ lọ ní àmọ́ ń bọ̀ ọlọ́run ní wọ́n gbé ọ sórí social media àmọ́ dídé bẹ́ẹ̀ tó dé bẹ́ẹ̀ ọ̀nà àrà ọ̀nà àlùbáríkà ọ̀nà eríire táyé ò tún máa tọrọ ọrú ẹ̀ ló fi dé bẹ́ẹ̀ àfa Imam Dasuki ọbọ̀ orí media ní sábẹ́ ọbọ̀ bẹ́ẹ̀. kọ́dà wọn wá gbé kan jáde mi àti kọ́ mọ́ kí kọ́dà wọn ò dé fìlà. tọ́jú ní káwọn ọmọ ń kéwú lọ. sani nígbà tí wọn kọ́ mọ́ kí tí ò dé fìlà mọ́ náà àti bọ́lá àbárípa nẹ́bí náà mọ́ jáde ìjọ mi sí èdè fìlà. ànẹ́bí náà wọn ní ìjọ mi bìlà àmọ́ bìlà kàlàsùwà. ọ̀dà mo fẹ́ béèrè kan lọ́wọ́ kò sí ní dé. mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ béèrè. ńgbà tí afẹ́ká yìí la tọ ẹ̀yin náà wọ mọ́sálásí ẹ̀sà lọ́la ńgbà wọ́n ṣe sáfù tí wọ́n sì ká wọn ẹ wá rí i pé ìmáàmù tó ṣáájú ọwọ́ jàlábíà kò dé fìlà ṣẹ́ta bá kírun lẹ́yìn sáà nírun. ànírun dáadáa. kẹ́rí. ànírun dáadáa. tí ò dé fìlà. kí á ní. àfọ àwa ẹwà Islam. èmi náà mo wí ewì jáde àfọ àtọ́ba ṣáájú wọn tí ò dé fìlà ànírun nǹkan kò ṣerun wa. tí màmú ń ké Kùránù lọ́rùn àyìn tí ó sì dé fìlà. bẹ́ẹ̀ni ẹ lọ Káírò àwọn tiẹ̀ tó fi sẹ́ẹ̀tì kì. ẹ̀dùn ajẹ́sí pé sẹ́ẹ̀rì Islam dá o mo gbádùn yìí dàrọ́ yà fẹ́ wà Islam. àwọn tó fi sẹ́ẹ̀tì kì. àfẹ́ wà Islam ẹ̀dùn náà. trọ́sà ní sọ́túnìkà ní òmù tí ọba ti wọ́ ní. ọgbọ̀dọ̀ kọjá ikún sísàlẹ̀. ètò ọba ti kọjá ikún ó ti mú. àmọ́ ẹ wá wọ mọ́sálásí ẹ wá kàn mí pé àfa Buhari ní sọ́tún sáájú mo wá wọ shirt kò sí nǹkan kan mo wá wọ trouser tó kàn kò sí nǹkan kan ó wà òkè. àwọn èèyàn nírun. dáadáa ìrántí pé ẹ̀ ń sálà báyìí dé àwọn ẹlẹ́kọ̀ọ́ máàkì. Islam mọ̀ dáa o Islam mọ̀ dáa. ẹ dàgbẹ́ mọ́ bọ̀nà yìí jẹ́ òhò ní ọ̀faramọ́. kọ́ faramọ́. òhò ọmọlúwàbí ẹni ajá kí ọlọ́run náà lórí gbogbo ẹ̀ òhun kò ní irun lé yín nù. irun lé wọn ni irun lé. La ilaha illallah Muhammadur Rasulullah. mi àgbà fama flag gbogbo nǹkan ẹjá wọn kì í bẹ́ẹ̀ ẹ má kì í bẹ́ẹ̀. lọ́wọ́ wọ̀sọ̀ tọ́ kẹ́kẹ́ wọn wá wí láwà ní kó wá tún wọ̀sọ̀ ọ̀sàpọ̀nlé fún Islam. ọ̀sàpọ̀nlé Islam. ọ̀sàpọ̀nlé. yá àfa àṣìwọ́n lónìí wò dé fìlà bàbá àmọ́mọ́ àgbà lánàá kódà mọ́mọ́ àgbà lónìí ẹ̀ẹ́rì wọn òun ìlú àgbẹ̀ mi yóò sì fáìn. ọmọ òkú ẹwà bá Islam. ok kí n wọ agbádá one kí n tún wá mú èyí tán mọ́ wọ́n ti pè èyí tán tún dàbò falimara alikimba mo tún wá fi lé ẹ tún wá wé láwà ní sẹ́yìn pàmò kan tó wé láwà ní wọ́n tún wá mú aṣọ lẹ́rùn tó ń bẹ.
ẹ ní rí wọn èyí náà pé àwọn àfààní bò yìí. azimu ama imakum. wọ́n wá sẹ́wọ́ àkìmọ̀ọ́mọkùn. àfikọ́ lọ́wọ́ jẹ́ èèyàn ní mọ́tò tó ní èsì oògùn ní ọ̀pá olú ẹ̀. kò sí kankan àwọn tí ń ṣe oògùn ọ̀làlà sí wọ́n máa nù ún oògùn ọ̀làlà sí wọn kí láwàá ní ó sì tóbi ànábì náà mọ̀ sí ìjọ mi. tí ó tóbi bàbá. yes ìjọ mi kò sì ní gbé láwàá ní yóò dé fìlà ní. Allahu akbar. ànábì gbà mí ìmọ̀ lọ́ ń gbà mí rọ́jìlá ni yóò kẹrin lẹ́sẹ̀ ni kò ní ṣe kíni kò ní gun ẹṣin kò ní gun ìbáka wọn ni ànábì náà ń lọ àti tẹ bá dẹ́yìn tí ń lọ gá. àfa ńláńlá tí ọ̀rọ̀ ń lọ tẹ wá pàdé wọn pé ànàkùnmọ́lá kò jẹ̀bi tó gbogbo nǹkan wá bí búyàn ń buta wà yìí. ọba ní ọ̀rọ̀ ata lọ́jà kò ṣe kankan. wọ́n ní akadé àlìfà mẹ́fà bá ẹ̀sìn wọn rìn kí lẹ́gbẹ̀ẹ́ igi ẹlọ́sẹ̀ ń kutu. ànábì náà máa rin irú rí bẹ́ẹ̀ ìrìn ibú ni ìrìn ìmọ̀ lọ rẹ̀ jẹ́ onírìnrìn àbòsí kọ́dà níbi lọ jà fún rẹ̀. ọ̀nà tàbá pàdé àfa tó ẹgbẹ́ wa mú sọ́bìrì lọ́wọ́ ni wọ́n lọ ha ọ̀pọ̀lọ́ tí mọ́tò tẹ̀ pa lójú títì ọ̀pọ̀lọ́ tí mọ́tò tẹ̀ pa àbí asínrín tí mọ́tò tẹ̀ pa kí ni èsì. wọ́n fẹ́ lò ní. tó bá yẹ pé bá mẹ́nu tí ó yà pé ká lu asínrín àbí ọ̀pọ̀lọ́ tó bá yẹ pé bá ń bẹ̀ ń bẹ́ kémi ló èké èmi náà ò tí ì kéyìn. tó bá yẹ pé òsìdé kọ́ mọ́ káfọ́ mọ́ sí báwọn. sọ́dà káàfó ṣe arọ́bí kí wọ́n mú adìẹ ààyè kí wọ́n máa wá nù ní abẹ́rẹ́ wọ́n máa nù ní abẹ́rẹ́ títí tẹ̀mí rẹ̀ fífọ́ wọn wá lọ sọ wọ́n ní arọ́bí ni sọ́dà káàfó ṣe. àwọn tí màá ṣe báwọn yìí sàfà. gbogbo ẹni lọ́gbẹ́ èdè afẹ́fẹ́ la wà yà. ọ̀dà káàfá kó fi ògógóró lo ẹbu. ìṣe kí ló kan àfá pẹ̀lú ògógóró ṣé ń bẹnu ẹ̀sìn rẹ̀ ni. wọ́n ní wọ́n fi lo ẹbu ni. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. afẹ́ wa Islam àwọn èèyàn sàǹfààní lára yín láàárọ̀ ìgbọ́. ok ọ̀dà mo fẹ́ lọ kírun àwa mọ tí ń ṣẹlẹ̀ àsìkò bá dìtì láwa yìí àfa wa mú pààrọ̀ bíi 15. pààrọ̀ ògbó ṣe é mọ tó ń gbé pààrọ̀ bíi 15 kìíní táwọn bàbá wa ń sọ̀nà àmọ́ báyìí aràn mọ́ ẹni òǹdè mọ́ndé èyí tí fi dá yìí òun lóhùn ṣe mọ́ndé mo wá wò pé ọ̀gbọ́ àsìkò bá dìtì láwa yìí àwọn adé pàpà pòpò mo wá mú bíi 15 mo tò mọ́ra wọ́n ṣáájú àwọn jàmọ́. àtàwọ̀ elédè náà wọ́n ìran. wọ́n fi ràn. àwọ̀ elédè náà wọ́n fi ràn àwọn ajá náà wọ́n ìran. ṣe é mọ̀ pé bó ti wù kí kíní kan ṣe tó ẹlẹ́dẹ̀ ọ̀dọ̀ yọ. wọ́n àfàwọ̀ èyí náà ṣe. ìdáhùn tẹ́lẹ̀ yìí ni pé ànábìyẹn tẹ̀ bá ń lọ ìsọ yín ni pé ẹ̀kẹ́ átàrí kò sí. ojú gbogbo ànábìyẹn ọ̀dà kọ pàrọ̀. làwọn ọmọ akibatun min bayni àìdí ọlọ́wọ́ kẹ́ wọ́n àti àgbáyé. wàmí min amrillah. ọ̀rọ̀ parí. náà ni pé fi ọ̀rọ̀ rẹ àìfọ̀rọ̀ tí sọ́dọ̀ Ọlọ́run mọ́ ibi ẹ̀ fi ń tì sí yóò sì padà yíwọ́. kéèyàn ara ilé ẹyọ kan ní 7 billion. ilé ẹyọ kan 7 billion. ẹ̀dùn èwo tó lè yíhun wọlé tún gbọ́ yíhun. àbáyọ̀ wàtá ẹ̀ máa kàwé ní sí pé. àmọ́ kìí ṣe Nàìjíríà. ìlú òtún wà ní. ọ̀dà irú ilé ń bò lẹ́wàá sí gbà bẹ́ẹ̀ bá gbà. ẹ tún máa gbọ́ odidi ẹnìkan náà ní rántí ìwé yìí o nínú àwọn èèyàn wa ó tún wá ra hòtẹ́ẹ̀lì ẹyọ kan 12.9 billion. ṣé property náà nù. náà ni. àṣewájú ní àjẹwá Nàìjíríà. ẹ wá ṣe tẹ́lẹ̀ níná sẹ́ẹ̀rì náà tàn báyìí lọ́gọ́rùn-ún mẹ́rin ọdún. ọ̀dà àwọn èyí tí wọ́n ti gbà náà rí tá a ti gbọ́ náà bó wọ́n sowó ẹ̀. wọ́n bá wa kó pamọ́ nì. tó tún kó yìí náà pamọ́ ni. wọ́n kó yìí náà tó bá gbà tán wọ́n kó pamọ́ fún wa. tó bá ṣe pa kó pamọ́ náà lẹ́ ń kó pamọ́ tẹ̀ fi ṣe tó yẹ kẹ́ ẹ sí ẹ̀ ní lábọ̀. ibi tá a fẹ́ kẹ́ ẹ lọ lẹ́lọ́. àwọn rìpọ́ọ̀tù ni. èké ṣe pé. àmọ́ ẹ gbà ẹ wá pé tí ń jẹ àwọn tálíkà ń yá ẹ̀yà ṣe léyìí. 12.9 billion yìí tó wọ̀ ló fi kó hòtẹ́ẹ̀lì yìí àgbà ọ̀gá NEPA afẹ́ rí gbogbo yín èló ni gbogbo tí ó ṣe náà wa tí ó fi mọ̀ tán lọ. ẹ tó dá kó owó mi nù owó mu. ok 7 billion tó fi ra lé ẹyọ kan tí ó mọ̀ gbé. ọ̀tọ̀ ẹ sọ sí ètò ìlera ẹni tí ó bá gbádùn kò sí pẹ̀ ń sanwó mọ́ ẹ máa fi tọ́jú wọn. tí ó bá ti sí yìí wọn. ìta tó wá gbà lọ́wọ́ emele bàbá parí. níbo ló ń wá. tóun sọ owó di à ń lo káàsì kò no cash nísìnyí gbogbo ní àwọn estate tọkọ tí ìjọba ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ kí wọ́n tún ta ìhùn náà owó rẹ̀ kí ni kò fi ṣe. ẹni tí ọba nígbà tó lóúnjẹ dé kí gbogbo nǹkan rọrùn kó jọ dé. ok àwọn ọmọ fẹ́ kàwé iná lẹ́nu àwọn ọmọ kàwé wọn ó kéwú
kí ètò ẹ̀kọ́ rọrùn. ọ̀dà owó tó sọnù ní NNPC káwá sọ pé a rí àmọ́ bí ó kéré wọ̀. ká sọ pé ní abẹ́ ti rí. wọ́n rí. ọ̀dà ilé wọn jẹ́ rí. tẹ́ ẹ bá tún rí òun náà ìtàbí ṣe ń bẹ̀. òun náà ń bẹ̀. àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá ń pẹ́ àgbà yìí lọ́wọ́ eléyìí àgbà tọ̀hún lọ́wọ́ wá fi ṣe tọ́ ẹ kẹ́ fi ṣe àmọ́ bí ọ́rá sí. bẹ́ẹ̀ náà lẹ́ ń bá ń pín ni. tọ́ bẹ́ẹ̀ bá ṣàánú wa ọlọ́run ó ṣàánú yín bẹ́ẹ̀ sì ṣàánú wa ọlọ́run ò ní ṣàánú ẹ̀yin náà. ẹ gbọ́ pé àwọn àfa àlákọ́ fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ibi tí iná dénú. ibi tí iná dénú ni. gbogbo ẹ̀yin olóṣèlú wa ó sì dọwọ́ yín ẹ má dá wàhálà alẹ̀ ọlọ́run ó kún yín lọ́tún yóò kún yín lósì ntí kálukú yín ń fẹ́ ọlọ́run ó fi lé lọ́wọ́ ẹni ọlọ he ẹni ọlọ bí ẹni ọlọ sí ẹni ọlọ dí ẹfọ ọmọ ìyá ṣe. àmọ́ tẹ́ fi rí i ṣe ẹlẹ́nìyàn rí sí a. ẹlẹ́nìyàn rí sí a ni kì í ṣe pé mi náà lọ kówó mi. ẹ̀sánú tálíkà. ẹ̀sánú tálíkà. ìgbà tí ànábì Yusufu ti ń pé ìyá ní alákàzá ìnìlá àrùn. bẹ́ẹ̀ ni ẹni hafizu nàlím ìtọ́jú owó ibẹ̀ ni pé ọlá nìyẹn kó n fẹ́ fi ṣeré. mo fẹ́ tún lù ṣe mo fẹ́ kébi ó kó òun. ọwọ́ ni wọ́n yàn. mo fẹ́ kórìíra kó òun. kẹ́yìn náà sọ pé ẹ fẹ́ di gómìnà ẹ fẹ́ di president kò sí nǹkan kan ànábì ọlọ́run ọba náà ti wá kò rí. ó débẹ̀ ó sì ní nàkàlìyẹ́wò máa ládẹ́yìnà àmàkìnà àmínà. tọ́ ọba máa bí ọwà mi Kùránì lọ́ọ́ wọlé owó àti àgbáyé. dàpọ̀ nàkàlìyẹ́wò máa ládẹ́yìnà àmàkìnà àmínà. ọjọ́ wọn tí ó ṣe ọjọ́ wọn tí ó ṣe èyí lè jẹ́ wọn tẹ́ ṣe. ẹ jẹ́ wọn tẹ́ ṣe. kẹ́ ẹ̀ tó wá débẹ̀ takarọ̀ máa ní wá. kò bá mú o. kìí ṣe kẹ́ ẹ débẹ̀ tán kẹ́ wá ṣe irun kúnkún kẹ́ ẹ máa yan kí. kìí ṣe kẹ́ ẹ débẹ̀ tán kẹ́ ẹ gba ipò kẹ́ ẹ wá ṣe irun kúnkún kẹ́ ẹ máa yan kí. ìhùn kọ́ àánú wa ni ẹ ṣe ebi ń pa wá. ń payé o. ẹ má jẹ ebi ọ̀pá wa ń gbé 7 billion ilé ìyá sì ń jọmọ nẹ́bí àdámọ̀ mọ̀ sí. nílùú yìí. lórílẹ̀-èdè yìí ní Nàìjíríà yìí. ẹ ṣe dáa. ọlọ́run ọba tó mọ̀ pé ẹ ṣe dáa. ẹ ṣe dáa. ẹ̀yin tẹ́ ẹ sì ń pẹ́ ẹgbowó eléyìí ẹgbowó tọ̀hún kò sí nǹkan kan ẹ rántí pé bàbá tó bá kọ́ ìlú kọ́pá tí wọ́n ń pè ń bolí olókùú. àárọ̀ yìí mo gbọ́ yìí wọn fa ọ̀rọ̀ gidi ni ó ní ilé olókùú ẹ̀dẹ́kun bolí kó wọn lọ lùlù kó gbowó wọ́n padà béèrè bàbá onílù náà pé ó kú ìmọ̀lẹ́ rẹ̀. ìmọ̀lẹ́ tiẹ̀ náà àwọn náà fẹ́ lọ sí nǹkan bẹ́ẹ̀. gbogbo agbowó yìí ẹ máa gbà á. ẹ máa gbà á. àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá ti ṣe bọ́kẹ́ kẹ́ ẹ ṣe bí bàbá onílù ọ̀rọ̀ yóò rí bàbá onílù tí ń wálé olókùú kí òun náà padà dòkú. àfẹ́wọ̀n Islam kọ́dà rí kéwù ìké lónìí ọ̀dà àfẹ́wọ̀n Islam. sẹ́yìn ọjọ́ ti lọ ni. ọjọ́ ti lọ. ní ju ìṣẹ́jú mẹ́ta lọ mọ́. n yóò lábẹ̀rẹ̀ náà. ọlọ́run mọ́sà ṣe dáadáa fún bàbá Fiolú. àmín. dákun ọlọ́run ṣe dáadáa fún bàbá Fiolú. kún dáadáa tó ti ṣe fún wa. gbogbo etí tó gbọ́ wa lónìí pátá gbogbo onú ilé tí wọ́n ti gbọ́ wa àdúgbò tí wọ́n ti gbọ́ wa ilé epo tí wọ́n ti gbọ́ wa ilé iṣẹ́ tí wọ́n ti gbọ́ wa pátá ọlọ́jà tó gbọ́ wa kọ́dà ní ti ń bẹ nínú ilé tó rọra jókòó jẹ́ tí ń gbọ́n tàn wí. oore ọlọ́run kò ní yí àyín gbà kan. àfẹ́wọ̀n Islam. ìkẹ́ àtọ́lá tó gbé o. Àmín. Aboríjìn lọ́pọ̀lọpọ̀. Àmín. Kọ̀lọ́bá Abdulrahim oníwàṣẹ àgbáyé àfáwà dáadáa. Àmín. Ìkẹ́ àtọ́lá tó gbé o. Ọlọ́mọba kí àfáwà. Àforíjìn lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtọ́lá tó gbé. Àforíjìn lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bá Abdulrahim oníwàṣẹ àgbáyé àfáwà dáadáa. Salatu Rabbi wa salamuhu. Olúwa salatu Rabbi wa salamuhu. Ala abina alaji àgbà. Olúwa salatu Rabbi wa salamuhu. Ọlọ́mọba akẹ́ bàbá wa Láàjì àgbà àti gbogbo àwọn àlùfáà pátá. Aláàbínà alájí àgbà. Àfáwẹ̀ wà Islam tó ẹni kéhun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéhun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéhun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Kéwù ṣètánì ní kò ní tún àmì. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.